ẹlẹ́ẹ̀kejì ń bẹ àsìkò hajj la wà yìí tí wọ́n ń sanwó hajj náà kan sọ pé 4.5 million ní dẹ́pọ́sìtì hajj ẹnìkan pé ẹgbà eléyìí náà àti ìmọ̀ tí ó padà gún abẹ́mi sọ fún yín pé kò sẹ́ni tí ó lọ Mẹ́kà lọ́dún pẹ̀lú less than 5 million naira kò sí Mẹ́kà less than 5 million ọlọ́run bá ṣe hajj lọ́ràn àyàn lérí gbogbo àwa mùsùlùmí límà ní sàtọ́ àìlé ìṣẹ̀bí láfẹ́ tó bá ní kápá ẹ̀ ẹjá prioritize ìyà tí ń jẹ àwọn èèyàn nílùú lónìí lórí ìmọ̀ rán wọn lọ Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀ rán lọ Mẹ́kà ẹlòmí ò ní 100,000 nínú àkáǹtì fóṣù kan rí ẹ sì rán lọ Mẹ́kà 5 million àwọn ṣe màásì kékeré kan civil servant ní Kwara State ní àyín tó wà láàrin level 9 sí 10 salary rẹ̀ ojú 50,000 naira lọ káwá sọ pé ẹ fẹ́ rẹ́rú ẹni yìí lọ Mẹ́kà tó ẹ pé gbogbo ṣe àájì ọjọ́ 5 sọ́jọ́ 6 náà ni yóò sì lè blow 5 million tóun bá sì ní 5 million ẹ Mẹ́kà kọ́ ló kan nínú bùkátà rẹ̀ òun náà mọ́ kò tí ì kan Mẹ́kà ẹni jẹun tó yó ní lọ Mẹ́kà kìí ṣẹni tó sì ń ta ẹwà já mú 5 million dání káwá divide 5 million by 50,000 salary tí ń gbà lóṣù kan 100 ni ó fún wa tó bá wá fún wa bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé tá a bá mú by month 100 months lẹ́ni yóò máa fi gba 50,000 tí ń já sí more than 8 years ẹni tẹ́ ẹ fẹ́ fi 5 million rẹ lọ Mẹ́kà ẹ̀kan yìí bẹ́ẹ̀ bá gbé lórí salary 50,000 in a month ọdún 8 ni ó fi gba salary náà lóṣooṣù ẹ wòye family tẹ́ kókò ní òsì jama káwá sọ pé family méjì la fẹ́ fún ní 5 million àwọn méjèèjì ó máa gba 50,000 for the next 4 years Tinubu ti parí ìjọba wọ́n sì máa gbowó lọ kẹwàá mú 5 million lọ́nà 10 tẹ́ fẹ́ fi rẹ́yàn 10 lọ Mẹ́kà kẹwàá kó fún family 20 kó máa gba 50,000 lóṣooṣù wàláhì ó tó ní gbígbọ́ wọn ní bùkátà èló lẹ́lòmí ń gbà rẹ̀ tí ṣiṣẹ́ ní teacher private school mi ò gba 50,000 20 lẹ́lòmí ń gbà ẹlòmí ń gba 25 ẹlòmí ń gba 30 wọ́n ṣe ń sẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ kẹwàá sà wọ́n nílùú ẹ wá fi 50 kún lóṣooṣù fún wọn for the next 4 years wọ́n máa gba salary lọ eléyìí lóore fún yín ju Mẹ́kà kárí mi tẹ́ ẹ̀ràn wọn lọ ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin àfáà tẹ́ súnmọ́ àwọn olówó ìjẹwùrù ń tẹ́yìn fẹ́ jẹ lọ́kàn yín ó sì tẹ́wọ́ èèyàn nílùú ṣé Mẹ́kà lọ́kàn lọ́rọ̀ wọn ni bẹ́ẹ̀ kó 5 million fẹ́mi tí mo dúró ṣé Mẹ́kà nílọ ni kámẹ́tì wá sọ àwọn tẹ́ ń kó ẹ̀wọ̀n tẹ́ ẹ̀rán ní Mẹ́kà kárí mi tẹ́ ẹ̀rán wọn ẹjá bẹ̀rù Ọlọ́run ẹ ṣe ìdẹ̀kùn fáwọn èèyàn èyí tẹ́ ma fi rán wọn ní Mẹ́kà ẹgbẹ́ wọn lórí sálárì bí wàsówàsó náà lẹ́bàá ma fún wọn ní ọdún 4 wọ́n fi gbà Tinubu ti parí ìjọba wọ́n sì ma gbowó lọ Allahumma izal islam wal muslimin